Comfort àti Olúṣọlá, ẹ kú oríire ti ìgbéyàwó yín. Lórúkọ Jésù á ní adùn tó pọ̀ nínú, ìfẹ́ yín á dalẹ̀, and your children shall surround your table. Ẹ ṣé tí ẹ yan oge ayọ̀ láàyò. Michael ìlú ọlọ́run májèmọ́ ọlọ́run àìkú ọba tó ń bínú ọba tó ń bínú ọlá agbẹ́yìnká fún ìfẹ́ tí ẹni sí wa bàbá gba ọpẹ́ wa. Father, we thank you once again for the privilege given unto us for making this day to be a successful day for us. Father, may you accept our thanks in Jesus' name. Amen. That we commit everything unto your care. But as we are going forward to the program, we need your spirit to discern our midst. Father, let your spirit, let your presence discern our midst in Jesus' name. Amen. Father, at the end of everything today, let us have the cause to glorify your name. Thank you, Father, for answering our prayer. For in Jesus' name we pray. Amen, 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 in Jesus. Èmi ni má bẹ̀rù arúgbó ọjọ́ àdàgbà má pààrọ̀ ìyá rẹ̀ máa ọba àwọn ọba tó wọlé láì sílẹ̀kùn ọba tó tẹ̀lé sórí omi ọba tí ń jẹ́ èmi akóbájáyé má jayà lóró ọba tó dá ayé ọba tó dá ọ̀run ọba tó dá ilẹ̀ ọba tó jókòó lórí òbí ayé ó gbójú wọlé ayé ayé wárí ó fọwọ́ kan òkè mọ́rùn èéfì jáde bẹ́ẹ̀ lóhùn rẹ̀ fagigé dáríyá kò sẹ́ni tó dàbí Ọlọ́run òwò ló yẹ ọ́. Ayé máa nílẹ̀ kó tó fún ìrẹ́ ó bàbá.
níbo ni kí n ti bẹ̀rẹ̀ láti máa yọ̀ ọ́. Níbo ni kí n ti bẹ̀rẹ̀, níbo ni kí n ti bẹ̀rẹ̀, orí ọpẹ́ sí ọ, ẹni mímọ́. Níbo ni kí n ti bẹ̀rẹ̀, níbo ni kí n ti bẹ̀rẹ̀ láti máa yọ̀ ọ́. Èyí kò ní tán lẹ́nu mi. Èyí kò ní tán lẹ́nu mi. Oore Olúwa láyé mi kò fi gbà kan dúró. Àánú Olúwa lórí mi kò fi gbà kan lẹ̀. Èyí kò ní tán lẹ́nu mi. Fún late Mr. Ayọ̀délé James àti late Mrs. Patience James, ìyá àti bàbá ìyàwó tọjọ́ tòní, the biological father and mother of Olúwafúnkẹ́ Comfort. Ẹ jẹ́ ká dìde ìṣẹ́jú kan fún wọn. Ẹ̀yin tó fi sílẹ̀ náà kò ní bàjẹ́. Jésù Olúwa wa.
ilé dájú ọmọ àti ilé mọ́bí ẹ̀jẹ̀ bá mi fún láti mọ́ ẹ̀rí ọmọ tó ti jẹ training gidi ni Olúṣọlá kí wọ́n ṣe bí lọ́jọ́ tòní. Ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ gbogbo ẹbí tí èsì pátápátá ẹ bá mi gbàdúrà fún olùṣí ilé sókè ẹ máa listen sí instruction ẹni tí ò bá ń ṣọkọ ẹ kó má dìde ọkọ ìyàwó dá bá mi gbogbo àwọn tó dọ̀bálẹ̀ sórí ta ló ṣe ń dọ̀bálẹ̀ ta ló ní dọ̀bálẹ̀ sórí tí ẹ bá mi sọ fún máìkì gbọ́. ẹ ṣe wọ́n ní kẹ́ ẹ sọ kábíyèsí náà. ọkọ ìyàwó níwájú Ọlọ́run àti níwájú gbogbo ẹbí James pátápátá mo ní ṣe mọ́mí àti dádì James àbí mọ́mí yín àti dádì yín àwọn ni wọ́n fọ́ọ̀sì yín wípé kẹ́ ẹ wá fẹ́ Olúwa fún kẹ́kọ̀ọ́ fọ́ọ̀tì ọmọ James. gbogbo ẹbí ṣe ẹgbọ́n kan tọkọ ìyàwó sọ ó ní rárá o ìtumọ̀ wípé òun ló rí fóònù láti fẹ́ nítorí àwọn wá béèrè ọkọ ìyàwó ó ní ṣó bẹ̀bẹ̀ fẹ́ comfort àbó bẹ̀bẹ̀ fẹ́. ọkọ ìyàwó pariwo kí gbogbo ẹbí James kọ́ wọ́n ní ṣó bẹ̀bẹ̀ fẹ́ comfort àbó bẹ̀bẹ̀ fẹ́. wọ́n ní ṣó lọ́ọ̀fù àbó lọ́ọ̀fù ẹ̀. wọ́n ní ṣó dọ̀bálẹ̀ fẹ́ àbó dọ̀bálẹ̀ fẹ́. jẹ́jẹ́ lájókòó tó ọkọ ìyàwó jẹ́jẹ́ lájókòó tó bẹ̀bẹ̀ ni o. tó bẹ̀bẹ̀ tó dọ̀bálẹ̀ fẹ́ bí wá. tó bẹ̀bẹ̀ tó dọ̀bálẹ̀ nílé wa. kò gbọdọ̀ yá kó ní kó kẹ́rù kó mi àná. Olúṣọlá jẹ́jẹ́ lájókòó jẹ́jẹ́ lájókòó tó bẹ̀bẹ̀ ni o. Olúṣọlá ó bẹ̀bẹ̀ fẹ́ kọ́ fọ́ọ̀sì lónìí lórúkọ Jésù kò ní jẹun síta ìyẹn iná dalẹ̀ Jésù Olúwa o. Àmín, 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 Jésù fọ́ọ̀tù, àmín Jésù, àmín Jésù, àmín Jésù, àmín Jésù, àmín Jésù, àmín Jésù. Àmín, 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 àmín. Oya mọ bẹ jókòó comfort. Oya sọ pé bye 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 to mommy. Bye 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 to daddy. I'm going to my husband now. Bye 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 to mommy. If you see my papa, tell him say oh. I don't want equity. I don't get the problem. If you see my papa, oh. Tell him say oh. I don't want equity. I don't get the problem.
ṣíjú ìyàwó sí tòsí o. Àwọn ẹ́fílọ́sì yẹn ó yá. Ẹ ṣí ojú ẹ̀ ní orúkọ Ọlọ́run ti bàbá. Àti ní ti ọmọ. Àti ní ti ẹ̀mí mímọ́. Mo ní sọ́ni ìjìnlá ni o. Ọmọ ẹbí sọ́ni ìjìnlá ni o. Ó yá ẹ̀sán owó ìjìnlá ni o. Ẹ̀sán owó ìjìnlá ni o. Ẹ ṣàdúrà sílé tuntun tẹ́ ẹ ṣẹ̀ kọ́ lónìí, ẹni lè yóò ní dáwọ́, ọkùnrin àbíró, obìnrin àbíyè, owó tẹ́ ẹ máa fi ṣètọ́jú Ọlọ́run á pèsè fún yín, ẹ méjèèjì ẹ máa bára yín kalẹ̀, ìfẹ́ yín á dalẹ̀, Jésù Olúwa wa, àmín. Ó yá máa fọwọ́ ra, ó yá máa gbọ́mọ̀ yẹn bọ̀, gbé sórí òjìká ẹ̀, ó yá máa wọ bọ̀ nísàlẹ̀, máa wọ bọ̀ tó bá ti dórí generator orí power house, kó wá tẹ ọwọ́ yẹn sílẹ̀, kó wá sọ wípé fún mi lọ́wọ́ òun, ọkọ mi, fún mi lọ́wọ́ òun, ọkọ mi. Mo fẹ́ lọ sọ́jà, mo fẹ́ rata. Mo fẹ́ lọ sọ́jà, mo fẹ́ rẹran. Jọ̀wọ́ yé ọkọ mi o. Jọ̀wọ́ yé ọkọ mi o. Ọkọ mi gbowó oṣù, èmi ni ọkọ fún. Ó yá Olúṣọlá máa dispense dáná o. Ọkọ mi gbowó oṣù, èmi ni ọkọ fún o. Àsìkò tó ṣe èmi lò ó. Kò dìgbà tá a bá ṣèṣirò. Ọkọ mi gbowó oṣù, èmi ni ọkọ fún. Ó sọ pé bí kò yẹ mẹ́kọ̀ọ́, orí mi jẹ́ kí n lówó. Life is all about the money, yeah. Drop your money, drop your money, drop. Comfort, are you okay? Olóńgbò tí wà okay. Ó yá, sọ pé you are my ATM, right on. You are my ATM. You are my ATM, right on. You are my ATM. You are my ATM. Olúṣọlá yá máa dispense dáadáa. You are my ATM. Comfort, are you okay? Are you okay? Olóńgbò tí wà okay. Ó yá customer dáadáa ni. Hey, dáadáa ni. Hey, customer dáadáa ni. Hey, dáadáa ni. Ṣọlá customer dáadáa ni. Hey, wọ́n máa tọ́pọ̀ ìyàwó ṣe. iPhone, latest iPhone ló gbé lé lọ́wọ́ ṣá. My name is Kalumala Sports, and I'm to the family of Mr. and Mrs. Ayadele, from the family of Mr. and Mrs. Oluwatosin Ayadele. Dear sir, marriage proposal. The entire members of our family are bringing you warm greetings in the name of Almighty God. We
are seeking your permission to formalize the love and friendship between our humble son and our precious daughter. We are satisfied that the affection between them is deep and genuine. We pray that love, peace, and mutual understanding, long life and prosperity will obtain the proposed union. We therefore seek the consent of the illustrious family to give the hand of your daughter in marriage to our son. May the Almighty God guide you as we deliberate upon this proposal, and we look forward to the most favorable reply at your earliest convenience. Yours sincerely, forever. Ṣoṣo